ṣé Sunday Igboho sá àbíkẹ́ Oòduà jagunjagun la Yorùbá akọni of our time ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ ìsàmúlùmọ́lá ẹ̀yin là ń pè wọ́n ní á kìlọ̀ fún yín wọ́n ní á bára wa sọ̀rọ̀ wọ́n ní á fohùn ṣọ̀kan wọ́n ní ayé bára wa jàjẹ̀sìn mọ́ o pa ìfohùn ṣọ̀kan yìí ó ń dènà ibi tá à ń lọ àbí kí ló dé gan-an àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìnká àbáláyé ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ní gbogbo wa o kí ló wáá dé àti jọjọ ń bẹ nílẹ̀ Yorùbá àjọ ń ṣàṣepọ̀ bí mùsùlùmí bá ń sọdún àwọn kírísítẹ̀nì ọmọ béèrè ẹran ọdún bàbá ẹ̀ tí ì fáwọn ẹlẹ́ran ọdún léyà o ìtẹ́mi tí mò ń sọ̀rọ̀ tí mo gbọ́júmọ̀ nílẹ̀ Yorùbá nìyí bí kírísítẹ̀nì bá ń sọdún wọ́n ń gbèrèsè àtọ́bẹ̀ ẹja wá fún wa àtọ́bẹ̀ tọ́kì àmọ́ jẹ gbogbo ẹ̀ ní o ìṣọ̀kan la fi ń bára wa gbé nígbà yẹn sáwọn bàbá wọn ọ̀ka Kùránì dáadáa ni àbí kí ló dé gan-an sí bàbá wọn ọ̀ka Bíbélì dáadáa ni àbí kí ló dé gan-an tí wọn bá kírísítẹ́nì jà ńgbà yẹn tí mùsùlùmí kírísítẹ́nì ò bá mùsùlùmí jà ẹlẹ́sìnká àbáláyé ò bá wọn jà àwọn náà bẹ̀ ẹlẹ́sìnká àbáláyé jà kálukú ń ṣe tiẹ̀ ní mẹ́lọ́mẹ́lọ́ à sì ń gbé nígbé àlàáfíà kí ló wá dé àwọn ọmọ àlìtẹ́ ti plant sáàrin Yorùbá lọ́jọ́ tó pẹ́ wọ́n ti ń dàgbà àwọn ẹni fẹ́ máa dalẹ̀ Yorùbá rú o ẹ jẹ́ ká fura ẹ fura o ẹ fura sí Mufti Ìwó kò dá mi lójú pójú lówó ọmọ Yorùbá ni bàbá nì ọ̀dà pọ̀ ọmọ Fúlàní ni kí ló tó lè máa yanu ẹ̀ kọ́ máa sọ yípa àwọn ọ̀fẹ́ ilé ìjọsìn kankan nílùú Ìwó yàtọ̀ sí mùsùlùmí ó ti pọ̀ jù Mufti Ìwó ẹ̀kọ́ gba wá sí yín wọlé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìpọ́jù pé ẹ̀fẹ́ lè jọsìn míì nílùú Ìwó yàtọ̀ sí ti mùsùlùmí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ tàwọn ẹlẹ́sìnká àbáláyé ti ọba làwọn tá àti sìnkí Islam ò tó dé ńkọ́ ẹ lé wọn dànù ẹ tó bẹ́ẹ̀ ẹ lé kírísítẹ́nì dànù níwò sódìdẹ́sẹ̀ déwò ni ẹ tó bẹ́ẹ̀ ẹ má dájẹ́ ẹ̀sìn sílẹ̀ ẹ pa ẹnu yín mọ́ ànábì mọ̀ tẹ́lẹ̀ tẹ̀lé kò sé báyìí o bí kèfèrí bá bá mọ̀ lálejò ànábì mọ̀ máa gbà wọn lálejò nígbà ọmọ mùsùlùmí ni o tí ọmọ ìyàwó sàábé lẹ́nu kí ló wá dé tálẹ̀ fi tí í jọ Mufti Ìwó ẹ ṣọ́ra yín ẹ kó gbá wọlé ẹ má túlẹ̀ Yorùbá ẹ̀yin alákatakítí ẹ̀sìn rèé èyí tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ìfẹ́ láfi ń bára wa lò látilẹ̀ kí ló wá dé tó di pé kírísítẹ́nì ò fẹ́ rí mùsùlùmí mùsùlùmí ò fẹ́ rí kírísítẹ́nì ẹlẹ́sìnká àbáláyé ò fẹ́ rí mùsùlùmí mùsùlùmí ò fẹ́ rí ẹlẹ́sìnká àbáláyé kírísítẹ́nì ò fẹ́ rí ẹlẹ́sìnká àbáláyé ẹlẹ́sìnká àbáláyé náà fẹ́ rí kírísítẹ́nì kí ló dé àjọṣepọ̀ láwa tẹ́lẹ̀ inú rẹ̀ pọ̀ là ń gbé tẹ́lẹ̀ o ẹ bá kìlọ̀ fún Mufti Ìwó òpònú àgbàlagbà bàbá tí ò ronú alákatakítí ẹ̀sìn ẹ fẹ́ dalẹ̀ Yorùbá rú àní gbà fún yín àní gbà fún yín o nígbà tó kẹ́ dìde lọ níjọ́sí báwo yẹn ṣe pariwo rẹ̀ lélẹ́yìí á pariwo tí náà fàyè gbọ́ Mufti Ìwó kó gbá wọlé tẹ́ ẹ bá mọ̀ tẹ́ fẹ́ sọ lọ́rọ̀ ọlọ́mọ ẹ pa ẹnu yín mọ́ fẹ́m akẹ́kọ̀ọ́ ká Oòduà mo wíire àbí ìwíire.